Ah, Nàìjíríà ta ló ṣépè fún yín náà? Talent tó ṣépè fún yín Nàìjíríà. Mo rí those of you tẹ́ ń táàgì mi wípé wọ́n mú ta lọ lọ́hùn yẹn lẹ wá ń táàgì mi fún. Mo kàn fẹ́ béèrè lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ń táàgì mi pé wọ́n mú ta lọ lọ́hùn. Ẹ jọ̀ọ́ má bínú, ṣé ti rí fídíò plane àwọn soldiers Nàìjíríà tí àwọn boko bóyá boko ní ká pè wọ́n ni bóyá x-men ní ká pè wọ́n ni bóyá terrorist ní ká pè wọ́n ni tí wọ́n já. Mo mọ̀ ṣe fídíò yìí torí mo lè má ráyè. Mo ń béèrè lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tẹ́ ń táàgì mi. Ìmí ni YORUBA come and see your brother, they have arrested your brother. Mo kàn fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ṣó ti rí fídíò Nigeria Army plane Nigeria Army táwọn boko já wọ́n ti release the fídíò ẹ̀. Kò lọ bí àwọn Nigeria Army bí wọ́n ṣe rí ní slice. Wọ́n ní èèyàn gbọ́dọ̀ máa ròyìn bí èèyàn bá ṣe rí òkú. Ṣùgbọ́n mo rí àwọn army Nigeria ẹ̀rọ Ọlọ́run bá mi. Plane tí wọ́n sọ pé ó já ní Niger State. Gbogbo ẹ̀yin tẹ́ ń táàgì mi, ẹ̀yin tẹ́ ẹ̀ tí ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n fi ń bò yín lójú. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí mọ ibi tó ń lọ, ẹ̀ tí mọ mission. Mo máa play díẹ̀ fún yín. I may not be able to show it fully because of community violation. Mi ní fẹ́ violate law Facebook àti YouTube. But màá play àwọn mo lè má lè show ẹ̀ fully but ẹ gbọ́ ohun yẹn. Rí ìwọ̀nba tí mo bá lè show fún yín tí mo mọ̀ pé kò ní affect page mi. Mo máa show ẹ̀ fún yín. Those of you tagging me, ṣé ni mo rẹ́rìn? Ẹ̀yin tẹ́ ń tag mi, ẹ̀ ń ṣera yín ni. YORUBA come and see your brother. Ta lọ lọ́run, wọ́n ti arrest ẹ̀. Béèrè lọ́wọ́ ààrẹ pé ta ló ṣépè fún wọ fúnra rẹ̀. Because ọ̀rọ̀ Nàìjíríà ti kú lójú lásán tó ti fẹ́ di pé wọ́n ṣẹ́ èpè. Bí àwọn kan tọwọ́ bọ̀dì ṣépè fún Nàìjíríà ni. Àbí wọ́n fọwọ́ gbàyà mọ̀ pé wọ́n fi ṣẹ́ èpè burúkú fún Nàìjíríà. Bẹ́ẹ̀ ni mo ṣe àbí wọ́n fọwọ́ gbàyà mọ̀ pé mo ti rí ọ̀rọ̀ Nàìjíríà mo ti fi ojú mi wo ọ̀rọ̀ Nàìjíríà. Náà àwọn àmì yẹn the young soldiers tí wọ́n já plane wọn bọ́ tí wọ́n tó ṣe fídíò táwọn àmì yẹn bá jẹ́ ọmọ tiẹ̀ please ẹ̀yin tẹ́ ń tag mi jọ̀ọ́ torí Ọlọ́run don't forget to tag me nígbà tí wọ́n bá yàbò yín don't forget to tag me nígbà tí wọ́n bá dé àdúgbò yín gbogbo àwọn kan tag mi ní positive way àwọn kan tag mi negative way come and see your brother ọwọ́ ti tẹ̀ wọ́n ti mú ó ti wá station ògo ni you still think ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ̀ tó wà nílẹ̀ yìí ó ṣì rò bóyá ọ̀rọ̀ ẹ̀sìn wait just give me a second ìwọ tó ṣe òpó ọ̀rọ̀ ẹ̀sìn ni tó wà nílẹ̀ yìí àbúrò mi bẹ́ẹ̀ kí ni ẹ̀ mo ń bọ̀ nù ẹ jọ fẹ́ kọ́kọ́ wo ibi tí kò ní community standard ẹni sùn àwọn ní ó ti rí wọn ó ti rí torí kí ni Facebook ni mo ń wò lọ́wọ́ àwọn máa wá play ẹ̀ fún ẹ máa gbọ́ ohùn wọn wàá wá lọ wo àwọn Nigerian soldiers tí wọ́n já plane wọn young vibrant young men kábíyèsí Ọlọ́run mi fi tú àṣírí òkú bọ̀bọ́ kan wà ńbẹ̀ ìdá méjì ara ló ti gé láti bí orí ẹ̀ sókè ló wà ńbẹ̀ àti bí ìsàlẹ̀ àárímọ́ bàbá mi Sunday ẹ̀ka àti gbẹ̀ntẹ́ kí mo kí yẹn káàrọ̀ ẹ̀ka sàn ẹ̀yin tẹ́ wá ń tàgì mi pé wọ́n ti mú ta ń lọ lọ́hùn ẹ̀rín yín pa mí because wọ́n ti yọ ọpọlọ yín kúrò wọ́n wá fi ọpọlọ màálùú sí you have been brainwashed to the extent that you don't even know what you're doing because if at all you know what you're doing ní máa sọ pé wọ́n ti YORUBA come and see your brother ṣé bẹ́ẹ̀ náà lẹ gàn tó ni now listen to their voice
kó bí wọ́n ṣe ń rejoice tí wọ́n ń show fídíò yẹn wọ́n show àwọn Nigerian armies wọ́n show wọn wá wo bí ọmọ èèyàn ṣe já bí ẹran wá wo bí ọmọ èèyàn wọ́n ṣe já pùtẹ̀pùtẹ̀ wọ́n já bí ẹran tí wọ́n bá lè pa sójà bẹ́ẹ̀ yẹn ìwọ civilian ẹ̀sìn ló ń jà sí orí pé tiẹ̀ ta tiẹ̀ padà yẹ bóun yẹn flag yẹ ẹ bá mi tẹ lọ́fà like button lórí Facebook YouTube ẹ bá mi tẹ thumb up. A word is enough for the wise. When we were telling you Nigeria cannot work, wọn ò ní gbé fún Tinubu ò lè govern yín ẹ rò bóyá à ń ṣe mistake. You think we are joking? Now ṣé wọ́n ti gbé fún Tinubu báyìí? God bless you. Ìyá mi yìí ní èmi náà ti rí ìkúnlẹ̀ abiyamọ àánú Ọlọ́run àánú abiyamọ ṣe mí. Ẹnìkan ní èmi náà ti rí ìkúnlẹ̀ abiyamọ àánú abiyamọ ṣe mí. You see? Now let me play it for you. Listen and listen good. Láì tí ẹ sílẹ̀, come and see them rejoicing. A ní wọn ò ní gbé fún Tinubu, ṣé Tinubu ló ń rùlù yín nísìn? You think Tinubu will open his eyes down? Tó bá yẹ pé ló wà in charge. Ìjọba tó fẹ́ ṣe á dẹ̀ ran ojú ẹ̀ kalẹ̀ kí wọ́n dẹ̀ bà ìjọba yẹn jẹ́ mọ́ lọ́wọ́. Now listen. Inshallah ta'ala wanda munin Inshallah ta'ala ga gawakin nan na sojojin Najeriya kenan wanda su ne su ṣọ́gbà Nàìjíríà kenan sójà Nàìjíríà nìyẹn o sójà Nàìjíríà ò ti rí wọn community kìíní kan Facebook ni mo sábà àti ti YouTube wọ́n má gbé page mi wálẹ̀ torí tẹ máa fẹ́ nìyẹn community kìíní kan ni mo sá fún yìí tí má lè show ní àárín ẹ̀ máa show ẹ̀ fún yín yìí tí má lè show bá ti mú pé because yìí fún àti fún àtẹ̀dọ̀ everything scatter on the floor. You are there talking about you come and see your brother. Are you done? Ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n kó ọpọlọ yín lọ Nàìjíríà ni? Can't you just sit and reason? This is beyond religion. Ọ̀rọ̀ tó wà ní èyí ti kọjá pé Mùsùlùmí ni mí, Kìrìsìtẹ́nì ni mí. Àwọn tó wà nínú plane yẹn sí àwọn sójà yẹn tó wà nínú plane yẹn àwọn sójà Nàìjíríà tó wà nínú plane yẹn sọ fún mi ṣé Mùsùlùmí ò sí lára àwọn sójà yẹn? Please let me see that in the comment section. Lára àwọn sójà tí wọ́n já plane wọn boy ṣé Mùsùlùmí ò sí nínú wọn? Aside fún Mùsùlùmí ṣé Mùsùlùmí akírun tó ń kí wákàtí 5 ẹ̀ pé ṣé kò sínú àwọn tó wà nínú plane yẹn? Ṣé Kìrìsìtẹ́nì ò sí nínú ẹ̀? Ṣé àwọn oníṣẹ̀ṣe ò sí nínú plane yẹn? Mo rí àwọn sójà náà. kawo mana hari kenan da izini. Nísòro káró mọ́nà nísòro tiẹ̀ káró mọ́nà. Bàbá mi Sunday Adébánjọ mo expect ìkẹlẹ̀ wà lórí Ìrìnkèrindò Yorùbáwùyí. Ẹ bá mi subscribe sí Ìrìnkèrindò Yorùbáwùyí. Somebody said mo rí àwọn sójà tí kò kú ní okay àwọn tó kù tí ò kú wà lọ́sítà okay. Now listen. You will feel sorry. Mo fẹ́ jẹun ni wo. Mo fẹ́ jẹun ni mo rí lọ́sàn. And they have the guts láti release ẹ̀ síta. And you think Nigerian government will do anything? No. Àwọn náà wà in charge kò kí n ṣe Tinubu. Don't be deceived. They will fish them out. Ó tanra ẹni. Àwọn ọmọ onílẹ̀, àwọn ọmọ onílùú, àwọn ni wọ́n ní Nàìjíríà. If you think any arrest will be made, àyàfi tó máa kó ìwọ novice lókù. Tó máa fi ìwọ tó jẹ́ novice rọ́pò lókù. Àwọn ilé ni wọ́n ní Nàìjíríà. À ń sọ̀rọ̀ Yorùbá pé ẹ jẹ́ kí Yorùbá dá dúró. Ẹ ní àwọn ọmọ wa ní ẹjọ́ ṣe, ọmọ wa ló kàn.
àwọn tí wọ́n tì í sí ọmọ wa ló kàn ọmọ ẹni òṣèlú bẹ̀bẹ̀rẹ̀ ó sì kò láyé ọmọ wa ló àwa ló kàn sìn ọ̀rọ̀ ti di ẹni tó kàn ló mọ̀ because ọ̀rọ̀ ti di ẹni bá ló mọ̀ báyìí sìn ó sì kò ní àwa ló kàn all this àwa ló kàn wọ́n ti sún ẹ̀yìn you never see anybody come outside and say àwa ló kàn again wọ́n ti tì yín wọ́n ti yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ yín this is what we have been telling you guys wípé wọn ò ní gbé fún Tinubu ṣé wọ́n ti gbé fún Tinubu sìn you think Tinubu will open down his eyes Tinubu á lè lajú kalẹ̀ ẹ̀dọ́ fi jọba fún òkúta tí ìlú bá tú lórí wọn ayé ò ní gbàgbé wọn á dẹ̀ lajú ẹ̀ kalẹ̀ kí ìlú tú lórí ẹ̀ wọ́n dẹ̀ máa pa àwọn èèyàn anyhow báyìí àwọn èèyàn ni wọ́n pa yìí o now ẹ fẹ́ gbọ́ ẹ bá ti rí please if you have seen it let me see the comment section èèyàn méjì ni mo sọ pé àwọn ti rí fídíò yẹn if you have seen it let me see it in the comment section tí bá ti bá subscribe sí Yorùbá Yinka Kerido Yorùbá Wuyi bá subscribe síbẹ̀ because most of this live show ibẹ̀ ló sì máa wáyé now listen ó yá sọ̀rọ̀. الرحمن الرحيم أعوذ بالله من الشيطان ṣé o gbọ́ àwùzù billahi mina shaitani rajim bismillahir rahmanir rahim ṣé kò sí mùsùlùmí nínú plane yẹn sọ̀rọ̀ jàre ọkọ ìyá wọn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إن شاء الله تعالى wanda munin zamu nuna maku kenan gagawakin nan na sojojin Najeriya kenan wanda su ne suka kawo mana hari kenan da izinin Allah ta'ala domin su halakar da mu kenan to insha Allah ta'ala domin su ga bayan dogo gede to dogo gede da izinin Allah ta'ala yana nan raye kuma ba zai mutu ba ga sojoji ga sunan birjet ga sojoji nan ga sunan birjet ga su jirgin nasu ga sunan birjet to ku tuba mu ba ruwanmu da kowa kenan ba ruwanmu da kowa kenan mu kawai ba ruwanmu da kowa sai wanda ya kò séèyàn lẹ́lẹ̀ bíbí plane lẹ́ ń wò yìí plane yẹn lẹ́ ń wò yìí that is the plane Nigeria army plane lẹ́ ń wò tó jóná dúdú yẹn ẹ̀yin tẹ́ bá gbá Hausa bá wa translate ẹ̀ síbẹ̀ àwọn tó gbá Hausa mo ti pè wọ́n lè ṣàlàyé fún mi plane Nigeria lẹ́ ń wò yẹn I wish you could see, everybody can see it I wish Facebook or YouTube will allow us láti show ẹ̀ fún yín kẹwàá bí àwọn Nigerian sọjà bó ṣe rẹ́ sí méjì àti tó fọ́ká yánmọ́yánmọ́ yeah they have arrested your brother please don't forget to tag me o nígbà tó bá wọlé wá bá ẹ please don't forget to tag me o ṣùgbọ́n wọ́n sọ fún pẹ́sìn ìjẹsìn àwọn jà ojú yẹn á bó ojú ọmọ Yorùbá ta ló ṣépè fún yín Yorùbá ta ló ṣẹ́ ìpè àgọ̀ fún yín Nigeria is where Nigerians are fighting for God and they will report themselves to the police. Nigerians are fighting for God and they will still report themselves to a police, to Nigerian police. And human being like them, you are fighting on behalf of your God, as lazy as your God is, and now you will go and report yourself to Nigerian police. Is that not crazy enough? Is that not crazy enough? Fighting for God and reporting yourself and please don't forget to tag me because we have the message where they say they will come and they will fire anybody. Message anybody. And again, don't forget what it said the message pé almost want to attack the train. Ẹjọ́ phone wo náà fi send our message yẹn. Fídíò tí wọ́n ṣe phone wo náà fi record rẹ̀.
phone wo no fi record kini community standard wo jẹ́ kí n bo fẹ́ bo so kò ní look like mbo ẹ kí mo fẹ́ bo tí ẹ̀ ń bẹ̀ so Birjet gasu jirgin nasu gasu nan birjet. Mo fẹ́ dọ́gbọ́n kan ni ọgbọ́n mo fẹ́ fi style dá o. Mo fẹ́ fi style dọ́gbọ́n ẹ wò. To kutuba jirgin nasu gasu. Wo nǹkan tó ń wò yìí. Ṣó ti rí tó bá wò dáadáa. Ó ti rí half body èèyàn nìyẹn. After this show screenshot ẹ̀ kó wá fẹ̀. Ìdajì ara èèyàn ara sójà Nàìjíríà half body. N tó gẹ́kù nìyẹn. Ibi kíní yẹn ó sì sọ fúkẹ́. Ẹ̀mí yẹn ò tí ì ráyè jáde tán. Ẹ̀mí yẹn sì sọ fúkẹ́. Ìdajì kò sí bó ṣe fẹ́ yè. Èpè kọ́ kò sí bó ṣe fẹ́ yè. Àbí tó máa ní wọ́n tẹ̀ wọ́n fi ẹ̀mí ẹ̀ sí. Ó fún ara rẹ̀ ló máa pa rẹ̀. Because gbogbo tó ti tí mo show fún yín sí screenshot after this show screenshot that side kò wá fẹ́. Láti ibi ìdodo sísàlẹ̀ ò sí ń bẹ̀. Láti ibi ìdodo sísàlẹ̀ torí àrídodo ẹ̀ òkè òdodo nìyẹn òkè ìdodo àwọn bí ẹ̀dọ̀ fùfù yẹn ló ń ṣe pé ló sì mí díẹ̀díẹ̀. And you there talking about religion. Ọmọ Yorùbá ta ló ṣépè fún ọmọ Yorùbá? Especially all this religion bagot in Yoruba land. Ta ló ṣe ìpè fún yín? I am not talking about Muslim, Christian, Ìṣẹ̀ṣe, or whatever religion. I am not talking about that. We need humanity first before any religion. Kìnìkan, Mùsùlùmí ni, Christian. We just need. Please listen. Birjet. And àwọn tó wá pa àwọn ẹni wọ́n sọ pé Bismillah, Bismillah ìbí náà ṣetán ní ìrọ̀jì. Then who is the shaitan? Àwọn tí wọ́n já plane yìí bọ́lẹ̀. Then táwa ni shaitan nìyẹn. They say Bismillah ìbí náà ṣetán ní ìrọ̀jì. Bismillah ìràmọ́ ní ìrọ̀jì. Excuse me. Wọ́n lè pa àwọn èèyàn lọ rẹpẹtẹ báyìí. Wọ́n tún wá sọ pé àwọn ò tí ì bẹ̀rẹ̀. Wọ́n ní àwọn ò tí ì bẹ̀rẹ̀. Where are the Emilocons? Because wọ́n sọ nísìnyí pé àwọn ò tí ì bẹ̀rẹ̀ rárá pé nítorí fíìmù ni àbí preamble ni fíìmù ò tí ì dé. Please listen, I can interrupt. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إن شاء الله تعالى wanda munin zamu nuna maku kenan gagawakin nan na sojojin Najeriya kenan wanda su ne suka kawo mana hari kenan da izinin Allah ta'ala domin su halakar da mu kenan to insha Allah ta'ala domin su ga bayan dogo gede to dogo gede da izinin Allah ta'ala yana nan raye kuma ba zai mutu ba ga sojoji ga sunan birjet ga sojoji nan ga sunan birjet ga su jirgin nasu ga sunan birjet to kutuba mu ba ruwanmu da kowa kenan ba ruwanmu da kowa kenan mu kawai ba ruwanmu da kowa sai wanda ya tashe shi zai yaƙe mu kowa ya sani kenan ku duba ku gani wannan aikin Allah kenan da izini Allah ta'ala da AK-47 aka zo aka kayar da wannan jirgin kenan ṣé ń gbọ́ wọ́n ní AK-47 lásán wọ́n ní AK lásán làwọn fi já plane àwọn sójà yín wọlé inú wọn ń dùn pé AK lásán làwọn fi já plane àwọn. Come and see the intelligence. Bàbá mi kọ́ ní kí n máa bèrè lọ́wọ́ yín pé sára àwọn tó wà ní mo ti bí wọn sára àwọn tí wọ́n já bọ́lẹ̀ àtàwọn tí wọ́n ń pa yẹn ṣé kò sí mùsùlùmí nínú wọn. Your eye go bo ajé. Don't forget to tag me when they reach your street. Tí wọ́n bá ti dé àdúgbò yín ẹ̀yin tẹ́ ń tag mi ẹ̀yin bá rí ẹ̀dá arrest your brother. Don't forget to tag me. Tí wọ́n bá ti dé àdúgbò yín àbámọ́ bẹ́ẹ̀ post here, we are here to post it for you.
We are here to. I don't want to do any religion. We're talking about humanity, woman's life. Wallahi, I'm attacking me. Oh, be one ku. Oh, be you ku. Oh, be you ku. Any tag me. Thomas, you go do go near tag me. Wọ́n ti ẹ̀ bí ẹni tag me. Bẹ́ẹ̀ tag me. Àwọn neighbors yà tag me. Má bá yín gbé. Má gbọ́dọ̀. Duba ga sunan Egypt wanda to kutuba ku gane kenan mu ba fatan mu kenan mu kashe kowa fatan mu kenan kowa ya gane kenan ya ji tsoron Allah wanda shugabannin da suke turowa irin wayannan ba ana ta kashe su tuba su ji tsoron Allah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir lalle zai kama zai ka Kódà ọmọdé wà láàrin wọn ọmọ kékeré wà láàrin àwọn tó jà lọ́wọ́ ọmọ kékeré wà láàrin àwọn tó ń ṣe lọ́wọ́ kíbọ̀ wo ọlọ́wọ́ máa jẹ́ ń dáàbò community standard mi ò kúkú gbowó lórí ẹ̀ wọ́n ti block monetization mi but n kò wá láti máa ta yín jí kẹ́lẹ́ mọ́ bó ṣe ń lọ ni. Mi kò fẹ́ kán gbé péjì mi wálẹ̀ ṣá àwọn èèyàn lórí tí wọ́n lọ yìí lórí ó ti rí wọn ṣé ẹ rí wọn dáadáa ṣé ẹ rí lẹ́kìn súnmọ́ yín dáadáa ó ti rí àwọn èèyàn ni wọ́n lọ bíi kí la máa ń ṣe mi bíi tó máa fẹ́ ṣe hot dog àti tó máa match potato àwọn èèyàn ni wọ́n match yẹn tó máa gún potato pa fẹ́ ṣe potato pie àwọn èèyàn nìyẹn. Masu kenan wanda mu din dai ka lalle ba za mu ja baya ba don kajamu ja ba kajamu ja bam patuturi kajamu ja bam kajamu ja àwọn èèyàn náà kajamu ja orí wọn ni. Sanani ko girgi ko wani abu to ina kuma dogo gyaɗan nan da suke so su kashe to ba zai mutu ba yana nan duba wayannan da AK47 duk kuka gansu da suke nan to da wannan kawai aka rike kowa ya buɗe wuta ṣùgbọ́n wọ́n gbà tí plane yẹn lọ àwọn yín èkì nínú wọn dùn kó ọjà àbàǹkà nìkúkú bá wúsá dáadáa nǹkan mo gbọ́ díẹ̀ ṣùgbọ́n àwọn méèkè tí ogun bá dé nílùú tàdá máa képe ẹjọ́ mo ń bèrè lọ́wọ́ ẹ̀yin wèrè tẹ́ táàgì ní camera sí yẹn brother the arrested alọlọ́run ìyà ń jẹ they are not fighting for religion ó máa pẹ́ kọ́lọ́ umbrella yín tó mọ̀ pé ẹrù lòún rù gbogbo ẹ̀ tẹ́ ń ṣe religion yẹn ẹ̀yin ṣoṣo tẹ́ ń pariwo religion ó máa pẹ́ ọlọ́mọ ẹ̀ kó late kí ọlọ́mbrẹ́là yín tó mọ̀ pé ẹrù lòún rù nígbà tí òjò bá dá tán ẹ tó gbọ́ umbrella dání wá mọ̀ pé àṣẹ ẹrù lòún gbé dání òun ọmọ kàjáàmùdé papapapapa àṣẹ nìkan tó páyé Buhari ní nísìn Tinubu might want to be good to you Tinubu lè fẹ́ ṣe dáadáa fún yín but Tinubu kọ́ ló wà níjọba Tinubu is not there. A ní wọn ní gbé fún Tinubu ẹ̀ ń sunkún tó ti gbé fún Tinubu ń sìn. Tó bá páyé Buhari ní nísìn Lai Muhammed á ti jáde last bá Tinubu náà ó máa padà rẹ́ǹtì onírọ̀ kan tó wọn bá wa parọ́. Tó bá páyé Buhari ní Lai Muhammed á ti bọ́ta á ti ní photoshoot ní àwọn ọmọ Lai Muhammed onírọ̀ náà tí wọ́n fi ẹ̀sìn Islam pa irọ́. Tí wọ́n mú ẹ̀sìn Islam tí wọ́n ń yí irọ́ mọ́ Islam lẹ́sẹ̀. Yet they are fighting for their own kí ni kí n pè tó ní tó máa jẹ ni wọ́n ṣe ń ba tó máa jẹ́. The same way DJ kí lorúkọ èmi ọ̀rán sí ọmọdé yìí DJ Switch tó pariwo nípa Lekki Toll Gate tí wọ́n ní Lai Muhammed ní photoshoot ni. Àwọn ọmọ Lai Muhammed tá lè gbàgbé ìtàn wọn nílẹ̀ Yorùbá láíláí fún àbàdà orúkọ wọn ti wọnú ìwé ìtàn àwọn náà bọ́ta gba wọn ní photoshoot ní irọ́ ni ẹni tó bá pè èèyàn ní ensars kó bọ́ta
ọtí wa ti Sanwó-Olú tí ẹ̀jẹ̀ ò jẹ́ kí Sanwó-Olú gbádùn. Tí Sanwó-Olú bọ́ ta pé òun fẹ́ ṣe èèyàn 103. Gbọ́n kankan nípa ẹ̀ mọ́dì sìn. Tó bá dẹ̀ mú Nàìjíríà sọ pé àwọn fẹ́ ṣe èèyàn 103. Definitely mi mọ iye èèyàn tó bá ń pò lè tó tí wọ́n kó pamọ́ wọ́n tó pronounce 103. Now they are happy. Tógun bá dé nílùú wọ́n ní ogun bọ̀ nílùú kan o, àwọn wo ni máa safeguard wa lẹ́yìn Ọlọ́run sójà ló kàn. They're supposed to be the most protected people, the army, the soldier. America ò ní bẹ́ẹ̀ fi military ẹyọ kan ṣeré. Military America, one American soldier, America don't joke with their soldiers. Yes, iṣẹ́ tí wọ́n gbà ni wọ́n lè lọ kó má dé. Gbogbo iṣẹ́ nìyẹn lè lọ. Bá ṣe ń sọ̀rọ̀ yìí gan, èèyàn lè sọ kó má sọ míì. Gbogbo iṣẹ́ nìyẹn ti lè kú. I don't care about pé èèyàn kú kọ́ ní issue. Èèyàn lè kú anywhere, èèyàn lè kú at any time. Ẹ má dẹ́rù kú báyàn. It's a payable loan. Say everybody must san. You must pay the loan. If you're rich, you're poor, whoever you are. You must, it's a payable loan. So everybody gbọ́dọ̀ san ni loan gbèsè ni. But báwo lèèyàn ṣe kú? Irú ikú wo ló pa ẹnìyẹn? Tó bá pé lóòótọ́ lòkú máa ń wẹ̀yìn. Ṣé òkú ẹnìyẹn máa lè wẹ̀yìn? Tó bá wẹ̀yìn, ṣé á lè ṣàdúrà fún ìlú tóun ti kú? America sójà ń kú lójú ogun, wọ́n ń kú anywhere. But tí òkú bá wẹ̀yìn, wọ́n ní àwọn kan wá sọ pé àwọn rest in power. American soldier, Indian soldier, China soldier will always rest in power. Ìfẹ́ ṣe calling show ọjọ́ ti lọ. Yeah, hello. Awuyi. Ẹni tó yẹ kọ́ lọ dà wọ́n sí kànáà tó bá níbi tó máa kó wọn sí. Aláwọn obìnrin tó lóhùn òun bó ni kọ́ kúkú àwọn sí. Ẹ sọ fún kọ́ lọ dà wọ́n sí kànáà. Orí ìyẹn wà pé ṣé yẹn lálàáfíà ni olè níyẹn olè olójú kòkòrò. Alápá máa ṣiṣẹ́ nìyẹn. Alápá máa ṣiṣẹ́ olè nìyẹn jàre. Òun náà ní jèrè ọmọ ẹ̀ wọ́n bá ti ní kóbìnrin olóbìnrin kó má gbádùn kó má jèrè ọmọ náà ní jèrè àwọn tó ń náà. Ẹ ṣe mà ẹ ká gbọ́dọ̀ tẹ̀sí pẹ̀sùn ẹ ṣe mà. Ó dẹ̀ ń lanu ó dẹ̀ ń sọ. Ẹ má bínú mà. You see, this is what we are talking about. Ẹ má tó ń tẹ máa jẹ́ lẹ́nu. Kẹfì bá ń tẹ máa jẹ́ lẹ́nu kẹfì bá tẹ máa jẹ́ náà là jẹ́. Àwọn people yìí, they are not talking about religion. Wọ́n kàn fi religion ó dín kalẹ̀ ni. So America, soldier America máa kú anywhere. Soldier India, soldier China, wọ́n lè kú at anywhere. Tó kù bá ń wẹ̀yìn. Military people, any military personnel tó bá kú must be able to say, I rest in power. Once a soldier should always be a soldier. All the countries, they want to protect our military one. Yet Nigeria is playing with the life of its militaries. I be military, they don't pay. Military like one be military, don't pay one Nigeria. Tógun bá dé, aláwọn sójà wà ń tà láti protect wa. Àwọn sójà ìdánwò ti fẹ́ pàtàn yìí. Tó bá wá pa àwọn sójà tán, you can imagine how it's going to be very easy for them láti pa aráàlú. Àbí? Nígbà tí wọ́n ti ṣe egun ẹ̀yìn, because those military men, military women outside there, tí wọ́n take a nap, kẹ́yìn lè bá a sùn. Àwọn máa tó gbé báyìí ni. Sometimes military men, they sleep 5 seconds in a day, in 24 hours. 5 seconds, no matter okay, take a nap. You're not to one throughout the day to protect you, the citizens. Àwọn ni wọ́n pa nípakúpa yìí. What if táwọn military men yẹn and women tó wà ń tàn bẹ́ẹ̀ tó bá ráyè mú fóònù wọn tí wọ́n wá wo wèrè tẹ́yìn ń ṣe? Ipe ìjà ẹ̀sìn lẹ́ ń jà. Èpè ló máa fi ránṣẹ́ sí yín o. Even àwọn ará Saudi ten defend Ọlọ́run wọn. Èpè ló máa fi ránṣẹ́ sí yín. Because the Saudis are accommodative to their people and they are sensible. That is why they invite you every year, bring
your revenue, bring it to us. Because they are wise people. One your color. You cannot tell me there is no way. Only Jenoko Saudi, only Jenoko Jerusalem. You cannot tell me there is no way. In those your so-called holy lands. You cannot tell me there is no way. And if there's any way they do pay tax. And they want tax their government, they pay tax to their government. Why the government want the tax lower one? Saudi will not. Don't drink on the streets. Come on, what constitutes the nuisance? The one won't fair. So, casino one in Saudi, one in Jerusalem, and they use that money to protect their citizens, including their military. They protect their soldiers. Saudi don't fight with Quran. Saudi àtàwọn ìlú tí wọ́n jà. Saudi ò gbé Quran lọ síbẹ̀ ló fi jà. They use irinṣẹ́ tútù ni wọ́n lò. Irinṣẹ́ boom. Tó ń rọ̀ bí òjò tó ń rọ̀ bí. Kí ni ìwọ nílé wo tó fẹ́ fi jà yìí? Àwọn tí wọ́n lè já plane sójà bọ́lẹ̀ yìí. Tí àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n gé sí méjì gé sí mẹ́ta. Tí mi match bí pé potato. Tí mi match ó ti gún mi mo fẹ́ sọ pé yàn match together. Kọ́nà gún nǹkan. Tá bá fẹ́ ṣe potato pie, tá bá gún potato. Ó tá bá fẹ́ ṣe meat pie, tá bá gún ẹran yẹn. Ní mí ni wọ́n ṣe match wọn. Ó lẹ ń gbọ́ ìwọ́n ní èké lásán àwọn fi já. Wọ́n dẹ̀ tún ṣe fídíò. Be warned. If Nigerian government cannot protect these people, nobody will protect you, civilian. Yes. If Nigerian government cannot protect the soldiers, their military, if they cannot protect them, nobody will protect the civilians. Fulani mo ìjàjà. Yes. Mo acknowledge wọn. Wọ́n mọ ìjà. Bí yóò sì lè bá èrò púpọ̀ jà. Àwọn tó bá jẹ́ backbone wọn, tí wọ́n bá jẹ́ egun ẹ̀yìn wọn, tí wọ́n bá jẹ́ alágbára wọn, ẹ kọ́kọ́ mú wọn balẹ̀. Tẹ́ bá ti mú alágbára tó wà lẹ́yìn ọ̀lẹ balẹ̀. Then ọ̀lẹ ẹ̀kọ́ máa mú ọ̀lẹ bí chicken báyìí ni. Lẹ́yìn tí wọ́n bá pa àwọn alágbára yín tán, ìyẹn àwọn soldiers yín, tí wọ́n bá pa àwọn kan tán yanjú gbogbo wọn tán. Mo fẹ́ wò bóyá bíbí yóò ní show ni o. Mo fẹ́ wò bóyá mo lè fi ọkàn bo àárín yẹn. Bóyá mo lè fi ọkàn bo àárín yẹn. Ẹni sọ̀rọ̀. Ẹ̀yẹ má sẹ́ni kan wọlé, nọ́mbà yẹn máa show jàre. Wo. Sotiri. Ó ti rí wọn. Ó ti ráwọn èèyàn. Àwọn military yín rè lẹ́lẹ́ o. Ṣé ti rí wọn? Ìmí jóná. Wọ́n ṣe rí lélẹ̀. Wọ́n ti jóná. Lẹ́yìn tó bá pa àwọn military yín tán. Ẹ̀yin civilian. Now. Ẹgbẹ́ bí wọ́n ṣe pa wọn because wọ́n sọ kàkàkàkàkà AK. Ordinary AK lásán làwọn fi fọ́ wọn. Súnmọ́ wájú fáìní tí wọ́n wọ́n ti padà sẹ́yìn. Inshallah ta'ala. Inshallah. Za mu nuna muku kenan. Ga gawakin nan na sojojin Najeriya kenan. Wanda su ne suka kawo mana hari kenan da izinin Allah ta'ala domin su halakar da mu kenan. To insha Allah ta'ala domin su ga bayan dogo gede. To dogo gede da izinin Allah ta'ala yana nan raye. Kuma ba zai mutu ba, ga sojoji ga sunan birjet. Ga sojoji nan ga sunan birjet, ga su jirgin nasu ga sunan birjet. To ku tuba mu ba ruwanmu da kowa kenan. Ba ruwanmu da kowa kenan, mu kawai ba ruwanmu da kowa, sai wanda ya tashe shi zai yaƙi mu, kowa ya sani kenan. Ku duba ku gani wannan aikin Allah kenan da izinin Allah ta'ala da AK-47 aka zo aka kayar da wannan jirgin kenan. Duba ga sunan birjet, wanda to ku tuba ku gane kenan. Mu ba fatan mu kenan mu kashe kowa, fatan mu kenan kowa ya gane kenan ya ji tsoron Allah.
wanda shugabannin da suke turowa irin wayannan ba ana ta kashe su to su tuba su ji tsoron Allah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir lalle zai kama su kenan wanda mu din da ka lalle ba za mu ja baya ba don tsanani ko girgi ko wani abu to ina kuma dogo geden nan da suke so su kashe to ba zai mutu ba yana nan duba wayannan da AK47 duk kuka gansu da suke nan to da wannan kawai aka rike kowa ya buɗe wuta kenan yana zuwa kowa ya buɗa rafafafafafafa su ba suka buɗa ana fafau raƙaƙam gam sai ga Connie, please, madam, let everybody understand Hausa. Translate it to Yoruba or English. Even if you don't understand everything. Ṣebí ẹ gbọ́ pé AK-47 ó ní wọ́n fi ṣe ẹ̀yẹ́ yẹn pé àwọn ọ̀rọ̀ òjò AK fún wọn. Èmi náà gba Hausa yẹn dáadáa, ẹni tó kàn tó gbọ́ dáadáa ni mo wá sọ fún, mo send ẹ̀ sí wọ́n translate ẹ̀ sí mi. Mi kò fẹ́ kẹ́ gbọ́ wọn ènìyàn, mo rápẹ́ bí mo fẹ́ kẹ́ gbọ́ wọn ohun ènìyàn fẹ́ kẹ́ gbọ́ because Nigeria ló wà. Mo ló gbá Hausa. At least ẹ máa gbọ́ pé àwọn ọ̀rọ̀ òjò wọn láwọn ọ̀rọ̀ òjò èké ẹ kì í bá yín sùn díẹ̀ sẹ́yìn bí wọ́n ṣe jábọ́ lẹ ń wò yẹn ọlá pé Facebook àbí YouTube wọ́n lè gbé page mi wálẹ̀ ló jẹ́ kí lè ṣú ẹ̀ fún yín tán mo ṣe ń ṣú ẹ̀ díẹ̀ fún yín òní mo ṣe rárá ń ṣú ẹ̀ díẹ̀ fún yín òní ṣe ti rí plane àwọn plane yẹn nìyẹn mo ṣe rárá ń ṣú ẹ̀ díẹ̀ fún yín wọ́n sọ pé báwọn wọ́n ń júwe fún yín báwọn ṣe rọ òjò AK lé àwọn military Nàìjíríà lórí so if they can rọ adúrò òjò AK yìí fún Nigerian soldiers tó máa wá bá and again nínú plane yìí ẹbíra yín ṣé kò sí mùsùlùmí níbẹ̀ à ń sọ fún yín pé this is not a religion matter àwọn tí wọ́n kó sórí internet ká máa sọ̀rọ̀ yẹn àti jẹ àti mu làwọn yẹn ń lé ká àti jẹ àti mu before tí wọ́n ní kẹ́ ẹgbẹ́ nẹ́sàn ìwọ kíní kan before tí mo believe pé kíní yẹn ò tí ì wọlé tán mo máa ń dá most yín lóhùn tẹ́ bá bú mi àbẹ́ bá threatening màá screenshot fọ́tò yín màá gbé síta gbà mí màá sọ̀rọ̀ sí yín nígbà tí mo pé kíní yẹn ò tí ì wọlé dáadáa bóyá mo lè save yín but nísìsiyìí mo ti mọ̀ pé there's nothing I can do again there's nothing tí mo lè ṣe mọ́ dání wọn bá tó kù tí mò ń ṣe ẹgbẹ́ tó bá sọ ní comment section gbà mí mo máa ń rí comment yín o ẹ̀yin tẹ́ ń bú mi ẹ má bẹ̀rẹ̀ mi ò rí comment yín o mo ń rí comment yín ṣùgbọ́n mo rí ìjọ lè máa tẹ́ máa táàgì mi ẹ máa táàgì mi ẹ̀rí táàgì mi kẹ̀ ẹ máa tó táàgì mi torí eléyìí náà sì àwọn kan ti táàgì mi lórí ẹ̀ káwọn àwọn kan ti ṣẹ̀lẹ̀ sí mi látọ̀sán àwọn kan náà tó ti táàgì mi Yorùbáwùyí I don't care mi ò lè di ẹyẹ tí má tiẹ̀ lẹ́yẹ máa lọ fi gbowó gidi jáde hard currency mi ò lè di ẹyẹ kí wọ́n fẹ́ protect gbogbo Nàìjíríà ìyá mi tó ní pé káwọn máa gbọ́ ẹ máa gbọ́ wọ́n ṣe bọ́yẹ já plane yẹn wálé náà fẹ́ ṣàlàyé fún yín wọ́n báwọn ṣe já wálé wọ́n ní èké làwọn lò ẹ máa gbọ́ bọ́yẹ já wálé náà fẹ́ ṣàlàyé fún yín. AK-47 duk kuka gansu da suke nan to da wannan kawai aka rike kowa ya buɗe wuta kenan yana zuwa kówà ya ṣe wuta kenan ni pé bàtà àwọn ọ̀rọ̀ òjò kẹkẹkẹkẹkẹkẹ wọn ló la iná wuta ní èdè Haúsá iná ló ń jẹ́ bẹ́ẹ̀ wọn ní bàtà àwọn ọ̀rọ̀ òjò fún plane gbàgbàgbàgbàgbà wọn ló la iná. ya buɗa rafafafafafafa su ma suka buɗa ana fafau raƙaƙam gam sai ga jirgi ya faɗi gashi ku gani to ku tuba ku ji ku gani gánà kí gani ẹ wo kù gan ni wọ́n ní ẹ kù gan ni wọ́n ní ẹ wò ó lẹ́yìn tó rọ òjò fún plane lẹ wò yẹn tó dàbí pépà yẹn o plane nìyẹn o plane lẹ wò Nigerian news ò ní gbé fún yín BBC bá gbọ́ ẹ jẹ́ kán gba láńsẹ̀nsì lọ́wọ́ ọ̀hún tí BBC ò ní gbé fún yín kò ní jẹ́ kán gba láńsẹ̀nsì lọ́wọ́ ọ̀hún àwa tá à ń gbé fún yín náà ẹ pé wọ́n flag pé torí ìjọba tí ètò àwọn ẹlẹ́sìn yẹn tó tọrọ ti kàn rọ̀ pé tí kan ti lérí máa pẹ́ máa fi ẹ gba ráǹkì níwájú Ọlọ́run bí èmi jọ tó bẹ̀rù kú tí kan ti sọ pé tí kan ti lọ ráwọn kan ti lọ rìpọ́ọ̀tì péjì mi àtìgbà yẹn
nǹkan tí èèyàn bá ń ṣe níyì lọ́dọ̀ ẹlòmíì lọ́dọ̀ tèmi èèyàn máa ń ṣe tẹ́ni tí báyọ̀ tó máa ń threaten èèyàn pé máa ṣe kinní kan fún ẹ o ò ní tó orí abẹ́rẹ́ lójú èmi mi kí ẹ̀ bí o lè ṣe o bóyá o lè ṣe àgàgà tó báyìí tó wọ́n á dán wò tó tún ṣe o ò ní tó orí abẹ́rẹ́ tí bẹ̀rẹ̀ bá jẹ́ ń fa ọ̀rọ̀ tí mo sì wò pé ẹni yìí a sì lè parí ẹ̀ má sì máa respect onítàn ṣùgbọ́n èmi àti ẹ fa ọ̀rọ̀ o lọ report page mi ohun tó fẹ́ kí n tó fẹ́ kí n ṣe yẹn mi wá ní ṣe ohun tó fẹ́ kí n ṣe yẹn gbogbo mi wá ní ṣe lọ kú àbí kinní kan tó bá ti ṣe máa pẹ́ máa fi ẹgbà go ahead I won't do it àwọn ọmọ kan wà tẹ́ pé ṣíṣìn wà lórí wa láti kékeré ní ṣíṣìn wọ́n fúra ìdòdò lórí wa mo tó bá fẹ́ ká ṣe wá sí fún wa ní pẹ̀lẹ́kùtù ní pé tó bá dẹ̀ ṣe báyìí á dẹ̀ rí báyìí á dẹ̀ ṣe báyìí àwa kan wà tọ́lọ́run dábẹ̀ tó yẹ pé kókó náà ti wà nínú orí wa wọ́n ń la àpò làágì nínú agbárí wa láti kékeré wọ́n ti ń fi agbára dín dòdò lórí wa ṣínṣìn ìgbékeré gan wọ́n ń dín lórí wa tó bí nǹkan bá ṣẹlẹ̀ olùsọ wà pé Yorùbá wuyì ìyẹn ń ṣẹ̀bẹ̀ it's not about pleading but wọ́n ní Yorùbá wuyì tó bá jẹ́ kíní kan a máa ṣe kíní kan and I will do that thing ṣèbí tó bá ti ṣe tó fẹ́ ṣe yẹn ṣèbó ti tán ojú tí olówó tó kọ́lé tán tí ilẹ̀ ṣẹ́kù ojú tí olówó tó wa mọ́tò kọjá lórí títì ti ṣẹ́kù lẹ́yìn ó jẹ́ kó lówó wa mọ́tò kọjá báyìí kó wá ká títì dání ni tí ọ̀la wọn láwọn rọ òjò tó máa lè rọ òjò èkè fún àmì sójà tó máa protect citizens tó máa protect civilian tó máa lè pa wọn báyìí civilian ẹ má dúró ẹ má ṣe kí ni ẹ má dúró ẹ má gbọ́ má dúró àwọn ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ Allah wani gam sai ga jirgi ya faɗi gashi ku gani to ku tuba ku ji tsoron Allah wannan dai shine Allah ta'ala ya tausaya mana ya shige mana gaba muna tare da maulal mu'minin ne wa nasiran huwa khairun nasirin shine ku tuba ku ji tsoron Allah kun ga dai wannan aikin Allah ne ba aikin mu bane ní fẹ́ wo fídíò yẹn ní fẹ́ wò kò ń ṣe pé bóyá ọ̀rọ̀ ẹnu àbí kinní kan you will not want to see the video trust me especially ẹ̀yin obìnrin you will not want to see the video lára àwọn soldiers yẹn nísìn yìí tó bá ní ìyá lára àwọn soldiers yẹn unfortunately bóyá ìyá ẹ̀ wà ní gúrùpù kan àbí ìyá ẹ̀ wà níbì kan àbáwọn kan send ẹ̀ kiri wọ́n wá ṣe mistake because number kan à ń send video káàkiri ẹlẹ́ẹ̀dá bóyá wọ́n send ẹ̀ káàkiri wọ́n wá send ẹ̀ sí ìyá kan tó bí ọmọ nínú ó lóyún fẹ́ṣù 9 ṣé dídó máa kọ́kọ́ dó obìnrin àjọ ń gbádùn ara wa ni àjọ enjoy ara wa ni gbogbo náà kọ́lẹ̀ enjoyment o wọ́n máa dóyàn gbà mí ara ríro ní jẹ́ kó yàn gbádùn ṣé dídó tó máa dó obìnrin ni ṣé oyún tí obìnrin máa ní tóbìnrin bá ti lóyún lè ní ìbáyìí kò gbádùn ayé ẹ̀ mọ́ obìnrin mi à lóyún bá dàbí monster ni tí ẹ máa lóyún tó báyìí imú àgàgà tá a wá tí mú wá ti ẹ̀rú kè imú ẹ̀ máa wá dọ́bù ádàbẹ̀ ni pé wọ́n tó dọ́lọ́ tayà sí mú olúwẹ̀ ni imú á tóbi orí á tóbi tẹ́tí lẹ́nu mi àfi lóyún tí bá lóyún ẹnu mi á nípọn ni bí ìfúra ọ̀bọ ètè mi bó ṣe máa nípọn pọ́npọ́n lélẹ́yìí. Bàbá mi ọlá ní dààmú ẹ káàbọ̀ bí náà kí yín o ẹni bá mi jọyìn ní kẹrin Yorùbá wuyì ẹ ṣe jàre God bless you ètè mi bóyá máa nípọn ní
ẹlòmíì tó bá ti lóyún báyìí tó bá lóun fẹ́ jẹ rẹsì after rẹsì atúndòun ò jẹ mọ́ òun fẹ́ jàmọ̀là ẹlòmíì á máa jẹ tí a máa bì ní ẹlòmíì tọ́ òní jó gbádùn ẹlòmíì tó ti ń ṣoge tó bá ti lóyún báyìí á dọ̀tí ni gbogbo ẹ tó dọ̀tí nínú oyún kọ́ ló yọ̀lẹ̀ ẹlòmíì ò ní lè mo mọ èyí tó bá ti lóyún báyìí ó di after 5 months tó bá ti lóyún gbára àdúgbò ló máa mọ̀ tó dẹ̀ ẹ̀yìn oṣù 5 kó tó lè bọ́ta síta kó tó lè bọ́ta ó dẹ̀ ẹ̀yìn oṣù 5 tó bá ṣe ń bì gọgọgọgọ báyìí ìtọ̀ ọmọ jáde ní díẹ̀ tó bá ń bì ìtọ̀ ọmọ jáde ní díẹ̀ ṣé ẹ ló máa lọ sí sọ kó lọ tọ̀ sí ṣọ́ọ̀bù different kind of oyún ló wà ìyá yẹn wá lóyún yẹn tán yẹyẹ wu yèmí náà kí yẹyẹ wá lóyún yẹn tán ó wá bì ó wá rèé sísè mọ yẹn wá dàgbò lọ primary school lọ secondary school ìmí lọ university náà tẹ́ ń wò yìí ó wá kúrò ní school wọn á ní kí ló fẹ́ ṣe o olóhùn fẹ́ ṣe sójà kí ló fẹ́ ṣe sójà olóhùn fẹ́ serve to protect his or her country just like me when I was in school mo sọ fún yín nǹkan mẹ́ta ni mo fẹ́ ṣe number 1 tó wà nínú diary mi pé mo fẹ́ sójà ni tó mọ̀ pé mo sán ogun I want to protect my country to fight for my country mo mọ̀ pé nígbà yẹn ìsìlá tí wàá sanra yìí èèyàn gbígbẹ ni mí mo dẹ̀ ga bẹ́ẹ̀ mo ń ro sójà mo máa ń ro fún mi ìyànda so I want to be a newscaster mo máa ń wo mèrí òun yalè àti fàlí láti Ògúnkọ̀yà mo fẹ́ jẹ́ athlete ẹni tó ń sáré kí Nàìjíríà tó fẹ́ omi kí n wá bí ọmọ yẹn tán kó wá dàgbà kó ló fẹ́ protect ìlú òun kó wá fi ìbọn já ìfun ẹ̀ báyìí ẹ̀ tẹ́ bá ti wo fídíò yẹn bá mi kọ sí comment section tẹ́ ti rí àwọn ìfun níta tẹ́ ti rí èèyàn tó pé láti ibi ìdodo sísàlẹ̀ àárí ìdodo àti ibi ìdodo sísàlẹ̀ àárí òkè ìdodo sókè nìkan ló wà ńlẹ̀lẹ̀ tí àwọn tó pa wọ́n tó wá dúró tì wọ́n tó wá ṣe fídíò tó wá explain pé àwọn fi AK àwọn fi tatatata àwọn fi já plane yẹn bọ́ and Nigerian government cannot even do anything láti detect pé fóònù wo ni wọ́n lò fóònù tí wọ́n lò yẹn nẹ́tíwọ̀kì wo ni ibo ni wọ́n wà wọ́n sọ pé àwọn ò tí tẹ́sì bọ́ǹbù táwọn ní lọ́wọ́ pé AK lásán làwọn sì lò ó now and you're there tagging me see I dey arrest Talalo I dey don arrest your brother abeg wo mo fi ọ̀rọ̀ ẹ mo fi mú nǹkan mo fi ọ̀rọ̀ ẹ mo fi gbé nǹkan sọ́hùn don't forget to tag me nígbà tí àwọn tí wọ́n sọ fún yín pé àwọn ò tí and even Nigerian government cannot even detect bàbá mi wọ́n ní gbogbo ẹyẹ ọmọ Yorùbá tẹ̀ mú Yorùbá nation ojú yẹn á bó ẹ̀yin tẹ̀ mú gbòòrò òòṣà ojú yẹn á bó àwa wà níbí gbàdúrà kàdé èmi Yorùbá wí personally mi ò gbàdúrà even ẹ̀yin tẹ̀ ń bú mi ìgbàdúrà kí n dé wá bá sáré yín àfi tó bá robi ròmí nìkan ni mi ò ní dé bá nínú yín ládùúgbò àtẹ̀mí náà torí mi ò ṣe Jésù tó ń tó máa gbẹ́dé tí ọ̀tún kọ́kọ́ tó sì sí wọn mi ò dẹ̀ ń ṣànábì tó ní máa gbẹ́dé tí kò fọwọ́ pa àrọ́ whatever òfin Mósè ni mo believe tó bá ní mi ò ní dé mi ní dé bá ẹni I never pray láti wá dé wá bá sáré anybody even ẹ̀yin tí tẹ́ ń bú mi gan mo fẹ́ kí n dé Yorùbá wuyì wúmà burúkú yẹn ni ẹ̀yin bá ti jákujàku lélẹ̀ mo fẹ́ kí n dé kájọ ṣáyín mọ́ra wa kẹsọ reason tẹ́ rí tẹ́ ẹ̀ ti fẹ́ Yorùbá nation kí mi náà jókòó sí kájọ ṣe fàájì pípé reason tẹ́mi náà níní tí mo ṣe fẹ́ Yorùbá nation kájọ sọ̀rọ̀ yéra wa this is all I want for you guys not kí n dé kán ní RIP kíní kan wọlé àwọn sójà yìí ń sìn lára wọn ń wò mí o ara wọn tán kù yìí sìn wọn máa wò mí o tẹ́lẹ̀ pé ọmọ Yorùbá wù yìí mi sọ bẹ́ẹ̀ o mo kàn ń wò pé
lára wọn lè máa rò lọ́kàn pé Yorùbáwùyí tó bá fi lè dé sí Nàìjíríà báyìí bí ni máa lọ arrest ẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ àpá pé Yorùbáwùyí nìkan àpá pé Yorùbáwùyí wọ́n lè máa wo àwọn mìíràn tó máa ní tẹ́ni bá ti dé sí kíní o àwọn ará máa lọ gbé o see imagine bí wọ́n ṣe kú ó normal èèyàn lè kú yes anybody lè kú from anything ikú is ikú kan ló máa pẹ̀dá all die na die ikú kan báyìí ló máa pa ẹ̀dá but ikú tí wọ́n kú yìí nísìn please in the comment section ṣé ẹ̀yin tẹ́ ń wò mí ṣé believe pé ìjọba Nàìjíríà máa revenge ikú wọn ṣé wọn ò ní kú gbé àwọn tí wọ́n kú yìí ṣé àwọn ọmọ wo ni padà di non-entity sórí street ṣé àwọn ọmọ wo ni padà di nuisance sórí street ṣé ìyàwó wo ni padà di ìyàwó oníyàwó tí wọ́n máa dó ìyàwó wọn kó tó lè rí 1,000 síbẹ̀ fáwọn ọmọ ẹ̀ àwọn tí wọ́n kú yìí sìn kí lẹ rò pé ìjọba Nàìjíríà máa ṣe fún wọn má pè mí mi fẹ́ ṣe calling show please call me tomorrow ọ̀la máa ṣe calling show lọ́la máa ṣe calling show lọ́la hello. a máa ṣe calling máa ṣe show lọ tílẹ̀ bá mọ́ máa sì lọ síbi iṣẹ́ lálẹ́ yìí máa sùn di 12 wá di 12 máa lọ síbi iṣẹ́ agbára Ọlọ́run máa dé títí 8 9 whatever. Now please tell me ṣé àwọn people yìí àwọn sójà tí wọ́n pa yìí ṣé àwọn ọmọ wo ni hand up láti máa lọ kiri gálà nínú go slow ṣé àwọn ọmọ wo ni hand up láti máa kiri làkàṣẹ́rà ṣé àwọn ọmọ wọn padà hand up láti di victim ritualist tí wọ́n padà jí wọn gbé báwọn ṣe ti kú yìí nísìn ṣé wọn padà tún jí àwọn ọmọ wọn gbé kó tún lò wọn fún nǹkan nígbà tó bá sì tọ́jú tó péye ara àwọn tí wọ́n ti boko ti pa ẹ sọ fún mi ìwọ tó ń jà sẹ́sìn and it's so shameful wípé ẹ ń jà sí Ọlọ́run ọba at last èèyàn ẹlẹ́ran ara lè máa kẹjọ yín lọ bá ò ń jà fọ́lọ́run yet èèyàn you will go to station oníṣẹ̀ṣe á náwó àgbà lọ́yà àfáà á náwó àgbà lọ́yà is èèyàn ọlọ́pàá tó mú yín síra yín is èèyàn owó ìpè ilẹ̀ tún ná fún èèyàn at the end of the day ọlọ́pàá ọlọ́yà will say ìwọ má débi tẹ́lẹ̀ ìwà o eléyìí má débi tẹ́lẹ̀ òun wà o why can't you just bring out your sense ìpè má bú mi ní bú tiẹ̀ ìwọ náà ò ní bú tèmi nígbà tí bá bú Ọlọ́run ẹ̀ báwo ṣe máa bú Ọlọ́run tèmi ẹnìkan ló máa kọ́kọ́ gbé wá tà pé ẹ̀yin kíní kan ẹ̀yin tẹ̀ ṣe kíní kan nìyí a máa wá escalate from there àwọn ọlọ́pàá máa jẹun worst part tó máa wá fọ́ọ̀nì sí mi jù pátápátá tó máa pa mí lẹ́rìn jù kábíyèsí Ọlọ́run adájọ́ tó máa dá ẹjọ́ ó lè jẹ́ pé èṣù bí yìí lórúkọ ẹ̀ you see ó lè jẹ́ pé Christopher lórúkọ adájọ́ tó máa dájọ́ fún yín ó lè jẹ́ pé Christopher ló máa jẹ́ Christopher Chukwumerenje ló máa dájọ́ àáfà àtòníṣẹ̀ṣe and you will not be able to tell Chukwumerenje pé hey excuse me Chukwumerenje if your name is not Muritala Muhammed you cannot dájọ́ me and oníṣẹ̀ṣe cannot be able to say if your name is not Osunwuyi you cannot dájọ́ me you will say my lord àáfà will say my lord to Justice Ifáwuyì oníṣẹ̀ṣe will say my lord to Justice Ismail Ọlọ́run ní jẹ́ kẹ́ni tó gọ̀ kó gbọ́n kí ẹni tó gbọ́n kó lè máa rí ẹni tú jẹ bí iṣu mùsùlùmí àti oníṣẹ̀ṣe wọ́n ń bára wọn jà wọ́n á dé station wọ́n ń jà fún Ọlọ́run wọ́n á dé station ọlọ́pàá náà máa náwó fún wọ́n á lọ sí court wọ́n á ṣe my lord fún Justice Christopher that is your life soldiers ni wọ́n pàjọ yìí tí wọ́n tún ń ṣòkíní wọn yet Nigeria government will not detect ibi táwọn eléyìí wà
bá ṣe máa sọmọ náà ní o àti jẹ́ ẹ̀ta tán ti pa wọ́n nísìn pléènì jábọ́ là ń gbọ́ ohun tí tá ń pè ní tí wọ́n ní gods tí wọ́n ní audacity láti release video they have the audacity they have the God to release the video only they release the video to us. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إن شاء الله تعالى wannan zamu nuna maku kenan gagawar kenan na sojojin Najeriya kenan ọmọ ìyá mi já ara ẹ̀ tí mo sọ fún ẹ wọ́n kàn fi ẹ̀sìn kó ọpọlọ oníkálukú ni. Saudi Arabia are busy on technology. Jerusalem, Israel, Egypt, they are always busy on technology. China, India, busy on technology. Yet, Nigeria, wọ́n gbé religion lé wa lọ́wọ́. Wọ́n ní ká máa ń àwa ń jẹ religion bí ẹni tó ń jẹ iṣu. Àwọn improve sí. Mọye $1 to $1. People say, hey, you are tagging me. They don't arrest your brother. And they laugh you. And they laugh you. Àwọn tí mo fi hàn fídíò tí mo fi hàn yìí. Ọmọ ìyá mi, wọn ò ní share anything. Nigerian government, Nigerian government, wọn ò ní share anything. Support ti lọ. Lẹ́yìn àwọn eléyìí, wọ́n tún máa pa àwọn míì. Lẹ́yìn àwọn tó ń wo ìtàn pa tí mo fi hàn yìí, wọ́n tún máa pa àwọn míì. Tó bá wá pa àwọn sójà tán, báwo ni ikú aráàlú ló ṣe máa easy tó láti pa? After killing the soldiers, tó jẹ́ backbone, wọ́n lè protect ìlú, tí wọ́n mọ bó ṣe lè gbébọn, bó ṣe lè yìnbọn, bó ṣe lè ṣe everything. Lẹ́yìn tó bá pa wọ́n tán, báwo ló ṣe máa easy fún wọn tó láti wọ̀lú, láti pa everybody? Yet they keep on deceiving you. Embezzling mi. Àwọn gàǹbàrí tó wà láàrin wọn ló ń deceive ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ káàbọ̀. Àwọn gàǹbàrí tó wà láàrin wọn ni wọ́n wà lórí internet ni wọ́n deceive ẹ̀yin ọmọ Yorùbá. Wọ́n rà yín kalẹ̀ bí ẹran léyá fún àwọn bàbá wọn tó máa dé ni. Ẹ lọ kọ sílẹ̀. Wípé mo sọ pé Yorùbá wì mo sọ pé wọ́n rà yín kalẹ̀, wọ́n ń tàn yín kalẹ̀ ni. Kíní kan tí èèyàn máa jẹ èèyàn máa ń bọ ni. Bẹ́ẹ̀ ni. Ẹdìyẹ tí èèyàn máa pa jẹ èèyàn máa ń bọ ni. So wọ́n ń bọ yín kalẹ̀ ni. Excuse me. Wọ́n ń bọ yín kalẹ̀, wọ́n ń rà yín kalẹ̀. Torí táwọn family bá máa wọlé, tó bá máa yadé, bá ń gbọ́ oúnjẹ àbọ̀. Then ojú everybody á wá bó. Àwa clear lójú everybody. Yorùbá wùyá láwọn nílò ní titan tó bá yín sọ̀rọ̀ yẹn. Ojú yẹn wá clear sí pé ọ̀rọ̀ ló bá yín sọ. Ẹ̀yin ọmọ Yorùbá tí ẹ ń ṣe ẹ fi wọ́n lẹ̀, kò lè yé wọn. Kó tó yé wọn wípé àwọn Niger, àwọn Fadalonu, àwọn Mali wọ́n ti wọlé, kò lè yé wọn. Kó tó yé wọn nígbà tí wọ́n bá wọlé. Àmọ́ kó tó di pé mo lọ jẹ́ fi hàn lẹ́ẹ̀kan sí kí n tó lọ. Àwọn tí wọ́n pa yìí kó wá béèrè lọ́wọ́ ara ẹ o. Fẹ́ gbé máa yẹn kú, fẹ́ ra gbé máa yẹn kú. Àwọn tí wọ́n pa yìí béèrè lọ́wọ́ ara ẹ. Àwọn tó pa wọ́n náà dúró tì wọ́n yẹn o, ẹ ti rí wọn. Àwọn tó pa wọ́n fídíò ni o, kì í ṣe fọ́tò ẹ̀ ṣe ń wọlé lọ́wọ́ láti bẹ̀rẹ̀. Na sojojin Najeriya kenan. Sai Najeriya kenan àwọn da su ne suka kawo mana hari kenan da izinin Allah ta'ala domin su halakar da mu. To insha Allah ta'ala domin su ga bayan dogon gide. Dogon gide da izinin Allah ta'ala yana nan. Kuma ba zai mutu ba ga sojoji ga sunan Birjet. Plane tí wọ́n tán jábọ́ lélẹ̀. O ti rí plane yẹn lẹ́ ń wò yẹn. Ó dàbí cross lẹ́lẹ̀ yẹn. O ti rí plane yẹn ni àwọn tó pa wọ́n nìyẹn. Wọ́n tún dúró tí wọ́n tún ṣe fídíò.
ayé àti bàtà wà ní kékeré wọ́n ní tó lè pààyàn kó dúró tì ní táwọn wà ní kékeré wọ́n ní tó lè pààyàn òde ń bragado tó lè pààyàn kó dúró tì ní wọ́n pa wọ́n tún dúró tì wọ́n tún ṣe fídíò wọn Nigerian soldiers ni wọ́n pa yẹn you are there to saying rubbish ìyẹn ti mú ta lọ lọ́hùn and kí máa wá sá lọ that's how foolish you are don't tag me until they don't arrest your brother oh no release wọ́n ti release video lẹ́yìn fáwọn làwọn Niger Republic plane ni àwọn ọlọ́pàá àwọn sójà wa jábọ́ wọ́n ti release fáwọn làwọn pa wọ́n dẹ̀ tún dúró tì wọ́n tó bá pààyàn ṣe lè dúró tì wọ́n pa wọ́n dúró tì wọ́n pé nothing will happen wọ́n dẹ̀ tún sì pa ẹlòmíì and nothing will still happen lẹ́yìn tó bá pa sójà tán ta ló kù tó máa pa question yẹn that was the comment section lẹ́yìn tó bá pa gbogbo sójà tán tí wọ́n pa wọ́n tán tí ìjọba Nàìjíríà ò rí ẹni tí ń ṣe sí ta ló kù tí wọ́n máa pa and àwọn politicians tó ń wò yẹn àwọn àfáà ńláńlá tó ń wò yẹn ọbú ṣéwù mi ìrọ́bù ṣéwù mi ọbú pásítọ̀ mi ọbú babaláwo mi olúwo mi ló bú you dey craze for your head gbogbo àwọn tó ń wò yẹn gbogbo náà ní ìdúrà sí ti ṣíṣì most wọn náà nílé ní Lẹ́kì ẹ̀yìn ilé wọn ní Lẹ́kì odò wà ń bẹ̀ boat wà ń bẹ̀ standby boat tí wọ́n sanwó fún ẹ tó máa wà sẹ́lọ̀ yẹn wọ́n jáde wọ́n sanwó fún lóṣooṣù wọ́n ní standby armed men and security tó bá ṣẹlẹ̀ wọ́n máa bọ́ sẹ́kùlẹ̀ ìmí àjálẹ̀ wà nílé ẹ̀ àjálẹ̀ tó wà nílé ẹ̀ nínú wọn abẹ́ omi ló wà tí wọ́n ilé wọ́n ra lé sí Lẹ́kì o wọ́n ra lé sàjà o orí kan ra lé sàjẹgúnlẹ̀ Lẹ́kì àjà ni níbi tóbi tí máa gbé wọn lẹ́sẹ̀kẹsẹ̀ anything báyìí wọ́n bẹ́ sórí bóòtù ni ẹ sẹ́lọ̀ ti dúró wọ́n máa sẹ́ẹ̀lì wọn wọ́n ti lọ flying bóòtù wọ́n lè jẹ́ pé Benin Republic wọ́n ti máa lọ yọjú from Benin Republic pé àwọn onídùú àti ship pé wọ́n mú plane nìyẹn ó di England ó di Europe ó di America ó di anywhere bẹ̀lẹ̀ state wọ́n sá lọ nìyẹn you are there because ìyá ti jẹ orí ẹ̀ iṣẹ́ ti ṣẹ́ oníṣẹ́ oníyà ló máa ń jà fún Ọlọ́run tí ò ní mọ̀ nǹkan tó aláìmọ̀ nǹkan tó kàn good morning mo kí aláìmọ̀ good morning good afternoon good today aláìmọ̀ nǹkan tó kàn ló máa ń jà fún Ọlọ́run lọ wise up wọ́n bá ẹni bá ṣe wọlé ẹ lọ wo láti bẹ̀rẹ̀ we have shown it gbogbo bọ́ yìí pọ́n ìpamọ́ yẹn wa ẹ̀tọ́ tó ń gé ní ìdajì ara ẹ̀tọ́ máa jẹ tó ṣe gbẹ mo ti ṣú ẹ̀ fún yín mi ò rí jù báyẹn lọ continue tagging mi o tó bá ti wà àdúgbò náà wá pa ẹ́ wọ́n gbàgbé láti tag mi o tag mi kó tó di pé mi ẹ̀ máa bọ́ o àwọn sójà tí wọ́n kú yìí nísìn wọn ò pa àwọn máa kú o mi ò kó sẹ́ni bọ́dì ẹ̀tẹ̀yìn tẹ̀ ń tag mi it's up to you. Ẹ ṣé mo dúpẹ́ God bless you I love you so much ara mi ni I love anybody wá ti jẹyàn you Muslim you Christian you oníṣẹ̀ṣe whoever kódà bó ṣẹ̀sìn Yorùbá wí I love you what's up see you bá ti fi ṣe dé God bless you love you bàbá ẹ ọkọ ní Yorùbá wí ẹrù mo fẹ́ padà sí old school. I want to be doing everything old school now. Old school, everything old school máa ṣe. Máa lọ ra igbá, wọ́n máa fi jẹun kòkòrò, wọ́n máa fi jẹun. Máa mú ẹmu ti wà mú àbí máa mú ẹmu, máa ṣe everything. Everything mo fẹ́ máa ṣe tó yẹ pé I want to back to old school. Ìgbà yẹn ọkàn wọn balẹ̀. Àwọn ìyá wa ní 60s, 40s, 50s. 40, 50s tí wọ́n rá ń gbé ṣe ní wọ́n báyìí. Ọkàn wọn balẹ̀. Wọn ò jà sí ẹ̀sìn, wọn ò rí tẹ̀sìn kankan rò. Nínú yàrá wọn handspress wọn ò ṣe kankan wọn ò ṣe anything àwọn àjókòó wọn àwọn àtọkọ wọn àjókòó wọn jẹ ṣínṣín wọn jẹ kíní pọpọpọfù wọn kankan máa ṣayé ẹ tí kú bá dé bàbá èèyàn lọ nìyẹn kò sí ẹkọ lè dákú dúró and they have rest of mind wọn live long wọn bàbá 120 grandma mi kú ní 150 grandpa mi kú ní 190 nísìn ó ní bó jẹ́ wú mi ó ti bú àbá mi pásítọ̀ mi ló bú and they will come down and threaten you ó ti fẹnu kan you dey do yourself wọ́n tó fẹnu kan ò ní kú sáwọn àwọn tí wọ́n pààyàn sì ṣe wọ́n fẹnu kan ọ̀dẹ̀ ni ẹ́ ọ̀dẹ̀ tí wọ́n mọ yìí máa dàgbà ṣá ìwọ ló máa sọ fún mi tí wọ́n máa dàgbà ṣé àwọn tí wọ́n pa àwọn sójà tí wọ́n pa ẹ̀ tí wọ́n bú pásítọ̀ tí wọ́n bú àfà tí wọ́n bú ọba tí wọ́n bú joyè ibi iṣẹ́ ni wọ́n ń lọ wọ́n pàdé kú lójú ọ̀nà àti tó wọ́n pa wọ́n tó wá gbé òkú wọn ní ẹ̀bà ṣírí òkú
if truly Mùsùlùmí làwọn eléyìí, Islam, Al-Quran gan ní kẹ́ bàṣírí òkú. Kódà wọ́n ní wọ́n tó bá wẹ òkú, gbogbo tó bá rí lára òkú ò gbọdọ̀ sọ síta. Ẹ gbọdọ̀ bo àṣírí òkú, káṣírí àwọn òkú yẹn làwọn eléyìí kan tó àwọn tó ń claim Islam fún yín nìyí o. Àsọ fífọ́ ọ̀rọ̀ ẹ̀sìn kan, ọ̀rọ̀ ilẹ̀, wọ́n fẹ́ gáàbù ilẹ̀, wọ́n fẹ́ pa everybody, wọ́n rí ilẹ̀ kán lè bá a lò lẹ̀ ni, wọ́n fẹ́ pa anybody pa èbù kí wọ́n lè bá a rí ilẹ̀ lò ní, pé kí n sọ̀rọ̀ ẹ̀sìn. Òkú tó yà ní Kùránì ni kán bọ́ àṣírí ẹ̀. Òkú yẹn náà àwọn tún síta yìí o, live show, wọ́n tún ṣe pé nothing dey happen, nothing will happen, nothing, continue fighting. Wọ́n bá pa àwọn sójà tó ń bọ̀ abẹ́yìn civilian, Ọlọ́run bá kó ṣàánú, kó bá mi ṣí yín ní ọpọlọ, kó ṣí yín lójú, kó ṣí yín lórí. Ọlọ́run máa yẹ ká fọjọ́ lọ́jọ́ lọ, a máa ṣìrìn. May the soul of the departed rest in peace. May the souls of the Nigerian soldiers, may their soul rest in peace. Because we cannot say they should rest in power. We're supposed to tell them may their soul rest in power. Yes, military man, we're supposed to tell them may your soul rest in power. Now we are telling them may their soul rest in peace because Nigeria next life see you, love you, bye bye. Thank you, God bless you. Come on. God bless. Thank you so much. I love you. Bye bye. Bye.